wọ́n pè as guest artist, wọ́n dẹ̀ pè mí as guest guest producer. Àwọn kíní wà ń bẹ̀, FG, Fúnkẹ́ Glorious, Ìmọ́lẹ̀, lady yìí, Zion lady, ó wà ń bẹ̀, wọ́n perform jọ yẹn. So she was the third artist to perform. So bó ṣe á perform yẹn, ó touch mi, ó wá jẹ́ orin tí wọ́n ń kọ, ó wá jẹ́ orin Tọ́pẹ́ Àlàbí ló ń kọ. Mo wá wí pé with this beautiful voice mo lè assist ẹ pé kó lè ní creativity tiẹ̀, àtinúdá tiẹ̀ tó yẹ pé ó máa ràn án lọ́wọ́ títí ọjọ́ ayé ẹ̀, kò ní máa kọrin olórin mọ́. Òun ni mo fi á jáde síta gbà tí MC jáde tó sọ pé wípé ta ló wípé a fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún arábìnrin yìí o tó wà lórí wheelchair yìí, wípé ó mọrin kan ṣùgbọ́n ó fẹ́ ṣe 20 million fundraising, wípé ó fẹ́ ṣe surgery ẹsẹ̀ pé kò lè rìn gankan, wípé wọ́n ní èmi ní the first person tí mo jáde nítorí pé ẹ̀bùn tí mo rí lára ẹ̀ mo sì lè ṣe jáde. Wọ́n á sọ pé ní tèmi mo fọwọ́ sọ̀yà láti ràn án lọ́wọ́ láti lo talent ẹ̀bùn tọ́lọ́run fún mi, that is the production, láti fi ràn án lọ́wọ́ free láì gba one kọ́bọ̀. Ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá lè ràn wá lọ́wọ́ nípa studio, backup, transportation, nítorí mi ò lówó lọ́wọ́, mi ò ní one kọ́bọ̀ tí mo lè fi ràn án lọ́wọ́. Ṣùgbọ́n àtòpọ̀ orin ẹ̀ ẹni bá ṣe. Ṣùgbọ́n ẹ̀bùn tọ́lọ́run fún mi nípa orin, láti ṣe ètò orin, láti bá pò pọ̀, mo jáde síta, mo sọ fún wípé àwọn èèyàn dẹ̀ jáde, èèyàn bíi 8 ló jáde níjọ́ yẹn. láì ṣe pé mọ̀ rí tẹ́lẹ̀. láì ṣe, mi ò mọ̀ from nowhere, mi ò mọ̀ rí. So gbà tí àwọn 8 yẹn dẹ̀ jáde, gbogbo ẹnìkan promise studio, ẹnìkan promise owó transportation pé Uber tó máa gbé, ẹnìkan promise oúnjẹ tá a máa jẹ ní studio, ẹnìkan promise pé àwọn backup tó máa bá ṣiṣẹ́ àwọn send owó ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ibi tí mo ti bẹ̀rẹ̀ sí fura sí ni pé nígbà yẹn ni pé lẹ́yìn ìgbà tá a ṣe àdéhùn yẹn tán, ọjọ́ tá a máa lọ sí studio láti lọ ṣe arrangement, ẹni tí ó promise wa ní ibi tí a ti ṣe launching tó sọ pé òun máa gbé studio lẹ̀, ó ní a gbọ́dọ̀ san 50% of the studio fee kó tó pé a bẹ̀rẹ̀ anything. Ibi tí mo ti yarí nìyẹn pé sọ báyìí fún wa tẹ́lẹ̀, tó ẹgbẹ́ ti sọ báyìí fún wa tẹ́lẹ̀ ni a ti yé wa, a ti múra 50% dání. Ibi tí Nifemi ibi tí ọ̀rọ̀ Nifemi ti wá ń yà mí lẹ́nu pé nígbà yẹn Nifemi gba contact gbogbo àwọn tó sọ pé àwọn máa fún wa lóúnjẹ, àwọn tó máa fún wa lówó mọ́tò. Èmi ni mo sanwó mọ́tò Nifemi láti bẹ̀rẹ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ production títí dé ìgbà tí mo fi parí ẹ̀. Gbogbo àwọn most of them ń sọ wípé àwọn ti bá Nifemi sọ̀rọ̀, àwọn dẹ̀ ti send owó sí Nifemi, and Nifemi never made mention pé òun ti gba owó lọ́wọ́ anybody. So níbẹ̀ yẹn àtìgbà yẹn ni mo ti ń fura sí ọmọ yẹn pé so game tó fẹ́ máa bá mi play lélẹ̀, ṣùgbọ́n mo gbà pé mo ti ṣèlérí pé máa support ẹ pẹ̀lú nǹkan. Lẹ́yìn ìgbà yẹn after a month tá a rí pé nǹkan kan ṣẹlẹ̀, tá a rówó, tá a rẹ́ anything, iṣẹ́ tí mo ṣe, iṣẹ́ kan ni mo ṣe, Ọlọ́run á pèsè change díẹ̀ fún mi, owó tó yẹ kí n fi jẹun, kí n fi tọ́jú family, kí n fi mo fi owó yẹn mo lọ fi book studio fún Nifemi Gold. Mo á pè ní studio yẹn pé a máa ṣiṣẹ́ báyìí o, a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn báyìí. Ó ní òun ò lówó mọ́tò, mo ní láti send ẹ̀, mo láti pè, mo láti sọ fún pé gbé Uber tó bá gbé máa san owó ẹ̀ àlọ àtàbọ̀. Mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọjọ́ yẹn, ó dẹ̀ wá sí studio yẹn, ọjọ́ yẹn ló lé voice tí mo fi bá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́kùnrẹ́rẹ́. Mo dẹ̀ sanwó mọ́tò ẹ̀, òun àtàwọn ọmọ ẹ̀ àti ọmọ tó gbé wá àti ọmọ ẹ̀ gangan ní ọjọ́ wá sí studio yẹn, wọ́n jẹun, mo dẹ̀ sanwó, ó dẹ̀ padà sílé láyọ̀ àtàlàáfíà. Ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀. Ẹjọ́ wáì tí ẹ ṣe máa ń ṣiṣẹ́ àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ọ̀rọ̀ tí ẹ kì í fi gba owó tó yẹ tó wà commensurate fún iṣẹ́ tẹ̀ ń ṣe fún wọn. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó lágbára gan.
nítorí pé ìgbà tí máa bẹ̀rẹ̀ production mo bá Ọlọ́run mi dá májẹ̀mú kan wípé gbogbo any upcoming artist tó bá ti ń wá síwájú mi máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jáde tán tọ́lọ́run bá ti fún mi lórí ọ̀fẹ́ ẹ̀tọ́ mi máa bẹ̀rẹ̀ sí ní gbà lọ́wọ́ wọn lẹ́yìn ìgbà yẹn ìmájẹ̀mú yẹn wà láàrin èmi àti Ọlọ́run olójẹ́ kí n máa fi ṣe gbogbo nǹkan ẹ rí i pé gbogbo artist mo ṣe àwọn